wọn ò lè pohùn wá kí n jọba ká lójú. Mo ń bọ fá lójú méjèèjì. Gbogbo ẹnu ni mo fi dùn. Mo alálẹ̀ lójú méjèèjì. Kábíyèsí o. Mo ń bọ omi, mo ń bọ ọ̀pẹ. Àwọn nǹkan tó rọ̀ mọ́ ọ̀rọ̀ ọba jíjẹ nìyẹn. Báwo lèèyàn ṣe máa jọba tó máa sọ pé o fẹ́ lé gbogbo òrìṣà kúrò náà? Kí ló ń pè ní òrìṣà? Maybe our people don't understand because wọ́n ti brainwash wa, wọ́n ti rob wa of our real identity. Wọ́n ti rob wa of the real meaning of our identity. Tí mo bá dàgbàdàgbà, tí mo dògbó, tí mo bá lọ síbi tí àwọn aṣíwájú mi lọ, tí mo pẹ́ lórí àpèrè, tí mo wá lọ, àwọn tó bá ń bọ̀ lẹ́yìn mi wọ́n á sọ mí di òrìṣà, ẹni òrìṣà dá. Ẹni tí orí tó ṣà tó dá, tí wọ́n bá máa gbàdúrà wọ́n ní ìbà kọ́dá, ìbà ṣẹ̀dá, ìbà àwọn àgbààgbà tó ti ṣe káwa tó ṣe. Bẹ́ẹ̀ni. A máa dárúkọ àwọn bàbá yẹn, Owólọlá ìbàrẹ̀ o, Ṣónọlá ìbàrẹ̀ o, Adébóyè ìbàrẹ̀ o. It does not mean pé à ń ṣe ẹbọ. À ń júbà àwọn òrìṣà, àwọn tí òrìṣà dá, Ṣàngó orí ló ṣàdá, Ògún orí ló ṣàdá, Ọya ṣọ́ya nìkan lóbìnrin tó wà nílé ayé ni. Alóore TV, Alóore TV, nílé nílé òkúre, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n. Kábíyèsí, èyí náà ló máa mú mi wọlé nínú news tí ó jáde síta lénìí. Wọ́n ní Kábíyèsí o, Ọọni Ìfẹ, Kábíyèsí o. Wọ́n ní bàbá sọ pé ẹnikẹ́ni tó bá ti jẹ ọba wọn ò gbọ́dọ̀ pa àṣà àti ìṣe wa, wọn ò gbọ́dọ̀ tá dànù. Ẹni tó bá fẹ́ ṣe irú eléyìí kó má súnmọ́ bẹ́ẹ̀. Èyí náà lè sọ ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀, ẹ ti sọ ṣáájú àsìkò yìí. Èyí tí Ọọ̀ni wá sọ lénìí tó sọ ta gbọ́ lénìí, níbo ni ẹ tún fì sí lórí eléyìí? Kí lẹ fì sí? Iṣẹ́ rí ìṣèlú dàbí pé ọmọràn bí ní Ọ̀yọ́ ni gbogbo wa. Bẹ́ẹ̀ni. Because mo ti sọ síwájú, mo máa ń sọ dáadáa. Bẹ́ẹ̀ni. Mo máa ń sọ dáadáa. Bẹ́ẹ̀ni. Bàbá tó bí bàbá mi, bàbá Séráfù ni wọ́n ń pè é. Òun ló dá church sílẹ̀, the first church ní orílẹ̀ Kémta, bàbá Séráfù ló dá sílẹ̀. Bàbá tèmi gángan, ìyá ẹ̀ mùsùlùmí ni. Ìyá tó wá bí èmi gangan, my mother is a Reverend Mrs. Wow. Church lèmi gbé dàgbà, as in church ni ìlànà ẹ̀sìn ìgbàgbọ́ ni mo mọ̀ dàgbà. Mi ò mọ kankan pa ìṣẹ̀ṣe, mi ò délé aláwo, mi ò délé oníṣègùn, mi ò ṣe rí, wọn ò gbé mi lọ rí. Wow. The moment tí mo tẹ́rí gba ipò ọba. Kábíyèsí o. Ìṣẹ̀ṣe ni o. Ìwọ tó o bá ti lè ṣe ìṣẹ̀ṣe, fi ọba jíjẹ sílẹ̀. I'm not disputing the fact pé àwọn nǹkan kan wà tá a ní láti expunge. Nínú nǹkan tá a ń ṣe. Nínú ìṣe. And I am living by example. You can come to my palace. Palace mi ó dàbí gbogbo mọ́kà mọ́roro. Bẹ́ẹ̀ni, àwa ti débẹ̀ rí, bẹ́ẹ̀ni, a ti wá rí, bẹ́ẹ̀ni Kábíyèsí. Adé ṣe mo ń bọ fá lójú méjèèjì. Wow. Gbogbo ẹnu ni mo fi dùn. Mo alálẹ̀ lójú méjèèjì. Kábíyèsí o.
nǹkan tó rọ̀ mọ́ ọ̀rọ̀ ọba jíjẹ nìyẹn. Báwo lèèyàn ṣe máa jọba tó máa sọ pé o fẹ́ lé gbogbo òrìṣà kúrò lá? Kí ló ń pè ní òrìṣà? Maybe our people don't understand because wọ́n ti brainwash wa, wọ́n ti rob wa of our real identity. Wọ́n ti rob wa of the real meaning of our identity. Tí mo bá dàgbàdàgbà, tí mo dògbó, tí mo bá lọ síbi tí àwọn aṣíwájú mi lọ, tí mo pẹ́ lórí àpèrè, tí mo wá lọ, àwọn tó bá ń bọ̀ lẹ́yìn mi wọ́n á sọ mí di òrìṣà, ẹni òrìṣà dá, ẹni tí orí tó ṣà tó dá, tí wọ́n bá máa gbàdúrà wọ́n ní for instance tá a bá fẹ́ gbàdúrà sí a máa ní ìbà kọ́dá, ìbà ṣẹ̀dá, ìbà àwọn àgbààgbà tó ti ṣe káwa tó ṣe é. Bẹ́ẹ̀ni. A máa dárúkọ àwọn bàbá yẹn, Owólọlá ìbàrẹ̀ o, Ṣónọlá ìbàrẹ̀ o, Adébóyè ìbàrẹ̀ o. It does not mean pé à ń ṣe ẹbọ. À ń júbà àwọn òrìṣà, àwọn tí òrìṣà dá, Ṣàngó orí ló ṣàdá, Ògún orí ló ṣàdá, Ọya ṣọ́ya nìkan lóbìnrin tó wà nílé ayé ni. Ẹni tí orí dá sí àyè ọ̀tọ̀, ẹni tí for instance orúkọ kan wà nílẹ̀ Yorùbá tó ń pè ní Adékànbí. Adékànbí, bẹ́ẹ̀ ni. Ìtumọ̀ ẹ̀ ni pé Adékànmọ́mọ́ ó bí mi ni. Kì í ṣe ìbéèrè pé ṣé Adékànmí bí. No, it's an expression. Wow. Adékànmọ́mọ́, Adé bí mi ni, Àkànbí. Adékànmọ́mọ́ bí mi, òun ló ṣọ́tì sí Adékànbí. Kì í ṣe béèrè. Wọ́n ti tọwọ́ bọ brain wa, wọ́n ti brainwash wa jìnnà. Mo ń gbọ́ prógrámù ìkan lára àwọn èèyàn mi kan, ó wá ń ṣàlàyé ọ̀rọ̀ kan nínú Bíbélì. Mo wá lọ sí ọ̀rọ̀ yẹn, mo wá kà á. Jésù fúnra ẹ̀, ó wà ní Revelation 6 something. Jésù fúnra rẹ̀ describe rẹ̀ as ère ẹranko tó ní ìwo méje lórí. Tó ní ìwo méje lórí. Bọ̀ tó bá yẹ pé go and check the Bible, ó wà nínú Bible. Bọ̀ tó bá yẹ pé babaláwo kan ló kàn jáde tó sọ pé tàbí oníṣẹ̀ṣe ló jáde tó ní Jésù táwọn onígbàgbọ́ ń sìn yẹn ìwo méje ló wà lórí ẹ̀, wàhálà máa ṣẹlẹ̀. Wọ́n á tún bẹ̀rẹ̀ sí búra wọn lórí íńtánẹ́ẹ̀tì. Ok, nígbà tí àwọn olórin ìgbàgbọ́ tó bá fẹ́ kí Ọlọ́run, wọ́n ní ọ̀wọ́ kẹ̀m̀bẹ̀rẹ̀ bí ìjà. Ṣé wọ́n rọ́lọ́run tó wọ kẹ̀m̀bẹ̀rí ni? Àbẹ̀sí o. Ṣé wọ́n ti tẹ̀ lọ́lọ́run lọ́wọ́ front rí ni? Ògbéni níjà kẹrù ògbó níjà. Ṣé pure Yorùbá ni now? Èdè wa ni. Ok, tí n bá fẹ́ kí àwọn tó ní ọ̀gànjọ́ torí ilẹ̀ ti ṣú, kí n má dárúkọ wọn, màá ní àwọn ọ̀pàkí àlàkí, alágogo ilé arúgbó aṣọ má balẹ̀. Òjijì fìrí. Kò kí ń ṣe ọ̀pọ̀. Èdè ni, but because wọ́n ti tọwọ́ bọ brain wa. Wọ́n ti brainwash wa débi pé wọ́n ní orúkọ. Wọ́n ní orúkọ fún àkàrà, wọ́n ní beans cake. Kí ló ń jẹ́ beans cake? Nígbà tí Italian tó gbé pizza wá tí ò change, tí bàbá arúgbó tó wà, illiterate tó wà lóko tó bá máa jẹ pizza ń sìn, á lóun á jẹ pizza.
ó pè dáadáa kò pè dáadáa pizza ló máa pè é. bẹ́ẹ̀ ni. but tí àwọn ọmọ tiwa nísìn tó bá máa jàkàrà wá gbọ́ dad can I have beans cake please kí ló ń jẹ́ beans cake. kí ló dé tà ń jẹ́ kí wọ́n tún continue láti máa enslave wa. Àkàrà is àkàrà. Mọ́ínmọ́ín is mọ́ínmọ́ín. Iyán is iyán anywhere. Don't funkify it. And don't let them take our identity away from us. When an Italian man can bring his pizza to Nigeria and retain the name pizza, but we will take àkàrà to London and we will say beans cake. Because it's ṣe brain wa. Àbíyèsí. And until we go, okay, mo sọ gbogbo ìgbà ni mo máa ń sọ̀rọ̀ yìí. Ìgbà tó fẹ́ sin Queen of England. Kí ló dé tó ń gbé Queen of England káàkiri gbogbo ìlú tó so mọ́ United Kingdom? Wọ́n ṣe orò tó pàtẹ́ẹ̀nì mọ́ gbogbo ibẹ̀ yẹn ni. Okay, ìgbà tó fẹ́ kí ló dé tí wọ́n mú ẹran? Tó mú ẹran àbẹ́ẹ̀rí ẹran nígbà tí wọ́n mú ẹran kiri. Ẹran white. Ṣé decoration lẹran yẹn? Ṣé decoration ni? And British àwọn náà gbé Christianity wá fún wa. Àbáwọn kan náà gbé missionary wá ni. Okay, àwọn náà ni CNS, àwọn náà ni Baptist, àwọn náà ni Methodist, àwọn náà ni Anglican, àwọn náà ni gbogbo cathedral tẹ̀lé dárúkọ. Ìgbà tí ọbabìnrin tí wọ́n tó wàjà wọn torí pé òyìnbó làwọn kọ́ má ṣe ìṣẹ̀ṣe. Wọ́n ṣe é. Wọ́n ṣe é bó ṣe yẹ kán ṣe é. Ọ̀dọ̀ tí wá ń bí ni mo ti rí ta ti gba wèrè mẹ́sìn. Ọ̀dọ̀ tí wá láti gba wèrè mẹ́sìn. So ẹni tí ò bá ti lè ṣe ṣẹ̀ṣe kó má mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Ẹni tó bá sọ pé adé Jésù lòun fẹ́ dé kó máa lọ Jerusalem. Kó lọ gbé adé ẹ̀gún. Ẹni tó bá fẹ́ dé adé Allah kó máa lọ ibi dẹ́yìn ti dé láì. Kó máa lọ sí Mẹ́kà. Kó máa lọ Mẹ́kà. Wọ́n fọ́ọ̀sì èèyàn jọba náà. Wow. Okay, kí ni wọ́n ń pe ọba ní èdè òyìnbó? King. King. Then tó bá fẹ́ pè ní elaborated kìíní tó bá fẹ́ fi ruler kí ló máa ń pè? Kingship. No, wọ́n ní traditional ruler. Ruler, yeah. Wọ́n ṣe sọ pé Christian ruler. Traditional ruler, bẹ́ẹ̀ ni. Wọ́n ṣe sọ pé Muslim or Islamic ruler. Traditional ruler lọba ń ṣe. Ẹ má jẹ́ ká dà pọ̀ mọ́ra wọn. Mi ò ní ká má bá àwọn ẹlẹ́sìn míì ṣe o. About 2 weeks ago, brother mi kan kọ́ mọ́ṣáláṣí sí Sùúrùlérè. Ó dẹ̀ pè mí. Lẹ́kọ̀ọ́. Ipe kí wá give lecture. Mo dẹ̀ lọ síbẹ̀ mo give lecture. Lẹ́kọ̀ọ́. Mo lọ síbẹ̀ mo give lecture. Mo rí ìgbà tí mo débẹ̀ mo pàdé àwọn wòlíì. Mo pàdé àwọn wòlíì Christian, àwọn imam. Mi ò torí ẹ̀ kí n jẹ́ kí wọ́n sọ pé wọ́n overpower mi lórí ọ̀rọ̀ oníṣẹ̀ṣe dé. Ìgbà tó ní kí n gbàdúrà èdè ìṣẹ̀ṣe Yorùbá ni mo fi gbàdúrà fún wọn. Wow. Mi ò bá wọn sọ mi ò tiẹ̀ ń ṣe Muslim so mi ò lè mọ ọlá iná tẹ́ná. Ìgbà tó fẹ́ kírun mo bá wọn kírun. Wow. Mi ò mọ nǹkan tó ń sọ. Mo bá wọn péjọpọ̀. Ẹ fọ́lọ̀ wọn. Èmi náà wá ń dúró dè wọ́n. Ọjọ́ tí n bá invite wọn pé mo fẹ́ ṣọdún abálẹ̀ ó di dandan wọn láti wá o. Kábíyèsí o. Kábíyèsí o.
mi ò ní kọ́ wá forí balẹ̀ fún òrìṣà mi ò ní kọ́ wá bá mi wọnú ilé alálẹ̀ káwọn náà wá ní kọ́ wá bá mi jókòó kọ́ bá mi ṣàjọyọ̀ kọ́ wá yín ṣẹ̀yẹ mi ò ń bá yín for instance nísìnyí mi ò ń bá yín lọ Mẹ́kà. wow Jerusalem ńkọ́ sà Jerusalem ńkọ́ mi ò lọ bẹ́ẹ̀ wow kò sí ìgbà tí mo fẹ́ lọ ṣe é mẹ́. wow tourism kábíyèsí o. kò tí ìgbà tí mo kàn fẹ́ lọ wéèsì owó mi ní Jerusalem ni. gbogbo nǹkan tẹ ló ń wò ní Jerusalem yẹn òyìnbó make believe ní now. òyìnbó wọ́n ṣe láti make owó. tourist attraction wọ́n ṣe láti make owó wọ́n wá kọ nǹkan síbẹ̀ ìkílódé táwa náà ṣe tiwa omi ìkọgùsì níbi tí omi gbóná. Alóore TV Alóore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.